gbogbo abiyamọ wọ́n bí bẹ́ẹ̀ SUNVIEW tẹ̀ wọ́n bẹ sí jí facilitator tí ó wọ̀ ibikíbi tó bá wà kán rí díṣẹ́ ó máa jẹ́ kí àwọn ọmọ mi kó jí àlàyé kó má fi kí mi ìdíkọ̀ èrò èèyàn méjì kó dé èrò èèyàn kan. Òjó Awogbemi Akorin Máyégún akéwì Oòduà mo tún dé bí mo ti ń dé. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó gbomijé lójú ni mo ṣe wálé orin. Ẹ̀yin èèyàn ìlú ó tó jọ́ mẹ́ta àròyé ẹ tún wá gbọ́ orin ewì ìṣẹ̀lẹ̀ tó ń ṣe ni ní kàyéfì. Ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ṣẹlẹ̀ ní SUNVIEW Hotel Alágbàká Àkúrẹ́ lọ́jọ́ 28 oṣù kẹjọ ọdún 2025 gọ́ngọ́ sọ. Ìṣẹ̀lẹ̀ àgbọ́káwọ́lérí tó múni lótùtù ọkàn níṣẹ̀lẹ̀ yìí jẹ́ ẹtẹ́ tí ẹgbàláyé ìṣẹ̀lẹ̀. Mr. Olatunde Olaloye Vice Principal ìpele Community High School ìpele Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ni wọ́n ló sọnù ní SUNVIEW Hotel Alágbàká Àkúrẹ́. Ńlọ́jẹ̀ wá forin ké gbàjarè sétí ìjọba ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Ondo Gọ́vnà Lucky Ayédàtiwa ọ̀rọ̀ rèé wọn mọ̀ bóyá ẹ ti gbọ́ nípa rẹ̀ gómìnà. Mr. Olatunde Olaloye tí wọ́n ló dẹni àwátì ní SUNVIEW Hotel yìí o. Tẹ́bí ará ọ̀rẹ́ ń wá kiri Ìlaramọ̀kín nípínlẹ̀ Ondo ló ti wá. Ìpele Community High School Ọ̀wọ̀ ló gbé ń ṣiṣẹ́ tíṣà iléèwé ìjọba ní. Igbákejì olùkọ́ àgbà ló jẹ́ Vice Principal nípò tó wà. Bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ rèé o. Ẹ tẹ́tí ẹ gbọ́ làbárí àlàyé ní fẹ́rẹ́ ń jógí. Gbogbo etí tí ń gbọ́ mi ẹ ò ní dàwátì táyà tọmọ. Ẹ ò ní lọ ṣáájú àlọ́ èdè mọ́ tẹbítara yín ò ní kàgbákò. Ètò kan ni wọ́n gbé kalẹ̀. Wọ́ọ̀ṣọ́ọ̀bù ni wọ́n pètò ọ̀hún. NGO àjọ kan tí wọ́n ń pè ní Lutheran World Relief ni wọ́n ló ṣagbátẹrù ètò ọ̀hún tí mò ń wí. Níbi tí wọ́n pe Mr. Olatunde Olaloye sí pé kó wá kópa. SUNVIEW Hotel Alágbàká Àkúrẹ́ lètò ọ̀hún ti wáyé kí ló wá ṣẹlẹ̀ níbẹ̀. Kó tó di pé ètò ọ̀hún wáyé o ẹnìkan ń bẹ Mr. Ajayi ni wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́. Ìpele Community High School lọ́wọ́ lòun àti Mr. Olatunde gbé ń ṣiṣẹ́ tíṣà ṣé kó wá ń bá mi ká lọ. Ọ̀gá ni Mr. Olatunde Olaloye ńlọ jẹ́ fún Mr. Ajayi nípele Community High School Ọ̀wọ̀. Mr. Ajayi tí wọ́n ń wí ni wọ́n ló forúkọ Mr. Olatunde kalẹ̀ fún wọ́ọ̀ṣọ́ọ̀bù kó lọ kópa ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. Ṣáájú gbogbo àsìkò ọ̀hún Mr. Olatunde ọmọ pé Mr. Ajayi ló forúkọ rẹ̀ kalẹ̀ láti lọ kópa níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ wọ́ọ̀ṣọ́ọ̀bù. Ìdí abá ni pé Mr. Olatunde àti Mr. Ajayi wọn kì í kíra wọn títí dásìkò tí ìdánilẹ́kọ̀ọ́ wáyé kó tó wá di pé Mr. Olatunde dẹni àwátì. Ẹ jẹ́ ká tiẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ láàrin Mr. Olatunde àti Mr. Ajayi tì sẹ́gbẹ̀ẹ́ kan náà. Mo sì ń padà bọ̀ lórí ẹ̀ tó bá yá. Bí Mr. Olatunde ṣe lọ kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ ní SUNVIEW Hotel tó sọnù níbẹ̀ ni mo fẹ́ ká kọ́ mú sọ. Ẹnìkan bẹ Mr. Olúwaṣíjì Josiah lòun jẹ́ wọ́n lòun ní coordinator fún workshop tí wọ́n ròyìn. Mr. Olúwaṣíjì Josiah òun ló pe gbogbo ènìyàn tó kó gbogbo ènìyàn jọ wá kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí coordinator fájọ Lutheran World Relief nípínlẹ̀ Ondo. Àjọ Lutheran World Relief ńlọ́ṣàgbàtẹ̀rù ètò ọ̀hún tó wáyé. Mr. Olúwaṣíjì Josiah ní facilitator gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Àwọn ẹbí Mr. Olatunde Olaloye wá ń bi Mr. Olúwaṣíjì léèrè pé níbo lẹni àwọn wà. Mr. Olúwaṣíjì ọ̀dáhùn. Mr. Olatunde Olaloye tó sọnù ní SUNVIEW Hotel yìí o. Ìgbà tó múra fún wọ́ọ̀ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ ló bá di ẹrù. Àwọn ẹ̀rí tó dájú ń bẹ pé ó dé SUNVIEW Hotel níbi tí wọ́n fi pàdé ìdánilẹ́kọ̀ọ́ sí. Orúkọ rẹ̀ ń bẹ nínú àkọsílẹ̀ ìwé orúkọ àlejò nílé ìtura. Bó ṣe wá dẹni àwátì ní SUNVIEW Hotel ìyẹn làlàyé tá a fẹ́ gbọ́ kí SUNVIEW ṣàlàyé ẹ̀. Ọjọ́ Sunday 24th of August ọjọ́ 24 oṣù kẹjọ ni Mr. Olatunde Olaloye dé sí SUNVIEW Hotel fún wọ́ọ̀ṣọ́ọ̀bù tó fẹ́ wáyé. Títí di Monday, Tuesday, Wednesday ni Mr. Olatunde Olaloye àtaya rẹ̀ ń bára wọn sọ̀rọ̀ lórí aago.
tí Mr. Ọlátúndé ń ròyìn gbogbo bí ètò ti ń lọ fún ìyàwó ẹ̀ wọ́n ń bára wọn sọ̀rọ̀ lóòrèkóòrè. ìgbà tó wá dọjọ́ Thursday 28th of August ọjọ́ àlàmísì ọjọ́ 28 oṣù kẹjọ ìyàwó Mr. Ọlátúndé ò wulẹ̀ pé ọkọ rẹ̀ mọ́ lórí aago. ìdí abá ni pé ó ti gbà pé ọjọ́ Friday ní workshop òun á wá sópin ní ó jẹ́ kó pé ọkọ rẹ̀ mọ́ sórí aago. ọjọ́ Friday wá dé tán tó yẹ kí Mr. Ọlátúndé ó darí padà sílé ìyàwó retí ọkọ rẹ̀ ń lọ̀rọ̀ bá di wàhálà. ìyàwó ò rọ́kọ mọ́ ọmọ ò rí bàbá wọn mọ́ gbogbo ẹbí wọ́n ti ṣe wàhálà títí. níbo ni Mr. Ọlátúndé Ọlálóyè wá lè lọ títí dásìkò yìí tí mò ń kọrin a ò tí ì rí Mr. Ọlátúndé Ọlálóyè. ǹjẹ́ ká wá bí SUNVIEW hotel àti Mr. Olúwaṣèjì Jòsáyà tó jẹ́ coordinator lálàyé ọ̀rọ̀ bó ti jẹ́. ohun tá a gbọ́ ni pé ìwé lọ́ọ̀yà ni wọ́n fi ń dún mọ̀húrúmọ̀húrú mọ́ ọmọ ẹ̀dẹ́mà tó jẹ́ olóòtú ètò táyà Mr. Ọlátúndé àti ẹbí Mr. Ọlátúndé Ọlálóyè ké gbàmígbàmí lọ bá pé kó yọ wọ́n nínú ewu tó ń bi wọ́n lálàyé ọ̀rọ̀. Akorin Máyégún akéwì Oòduà. ìdí tí mo ṣe wá kọrin ké gbàjarè sétí ìjọba ìpínlẹ̀ Ondo àti gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímisàn Ayédàtiwa kí wọ́n wá dáṣẹ́jọ́ ń ní pé ẹnìkan ń bẹ Mr. Tajudeen Balógun lòun òun gan ni principal ìpele community high school Ọ̀wọ̀ tó fọwọ́ sí pé kí Mr. Ọlátúndé Ọlálóyè kó lọ kópa níbi ètò náà. kí wá ní Mr. Tajudeen Balógun kí ló mọ̀ nípa ètò tó wáyé kó wá sọ. ǹjẹ́ ó gbọ́ nípa rẹ̀ rí? ṣé ó mọ Mr. Jòsáyà kó wá ṣàlàyé? Mr. Tajudeen yìí o òun tún ní ASUS chairman fún gbogbo secondary school nípínlẹ̀ Ondo. ìjọba ìpínlẹ̀ Ondo ní kó jáde ẹni kó jáde kó wá ṣàlàyé fún gbogbo aráàlú bí ọ̀rọ̀ ń ti jẹ́. Professor Ìgbẹ́kẹ̀lé Ajíbẹ́fún Commissioner for Education ìpínlẹ̀ Ondo ẹ bá wa dá sí. Mrs. Fọláṣadé Adégòkè akọ̀wé àgbà iléeṣẹ́ àkóso ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ondo ẹ bá wa gbé ìgbésẹ̀. Mr. Olúwaṣèjì Jòsáyà coordinator facilitator Mr. Ọlátúndé Ọlálóyè ńkọ́ o. Lieutenant World Relief Mr. Ọlátúndé Ọlálóyè ńkọ́ o. níbo ló lọ níbo ló wà ẹ ṣàlàyé ká gbọ́. SUNVIEW hotel alágbàká Àkúrẹ́ ẹ jẹ́ yá tètè ké gbàjarè síta kó tó di pé wọ́n yí orúkọ ilé ìtura yín mẹ́rẹ̀. ẹ jẹ́ yá tètè jáde kẹ́ wá ṣàlàyé sétí gbogbo ọmọ Nàìjíríà. ẹ̀mí là ń wí Mr. Ọlátúndé ò gbọ́dọ̀ kú o. Mr. Ọlátúndé Ọlálóyè kò gbọ́dọ̀ kú o. Mr. Ọlátúndé Ọlálóyè ò gbọ́dọ̀ kú o. ìyàwó Mr. Ọlátúndé Ọlálóyè ń sunkún lójoojúmọ́. tọmọtọmọ gbogbo ẹbí wọn ni wọ́n sunkún lórí ènìyàn wọn. níbo ni Mr. Ọlátúndé Ọlálóyè wà ẹ wá ṣàlàyé o. Mr. Olúwaṣèjì Jòsáyà Lieutenant World Relief SUNVIEW hotel ó yá ẹ fún wa lálàyé ìṣẹ̀lẹ̀. kò yà yín lẹ́nu aṣọ bàtà àtàwọn ẹrù tí Mr. Ọlátúndé Ọlálóyè kó dání lọ fún workshop ní SUNVIEW hotel alágbàká Àkúrẹ́. gbogbo ẹ̀ ni wọ́n rí níbẹ̀. ẹ̀rí ń bẹ nílẹ̀ tó dájú. ẹrù Mr. Ọlátúndé ni wọ́n rí nínú yàrá tí Mr. Ọlátúndé sùn ní SUNVIEW hotel nílé ìtura. ṣùgbọ́n Mr. Ọlátúndé gan tó lẹ́rù ó ti dàwátì. àwọn ìbéèrè tí gbogbo ọlọ́gbọ́n olóye ẹ̀dá ń béèrè rèé o. báwo ló ṣe jẹ́ pé aṣọ àtàwọn ẹrù Mr. Ọlátúndé ni wọ́n bá ní yàrá tí wọn ò rí Mr. Ọlátúndé mọ́? kí ní dé tí Mr. Ṣèjì Jòsáyà oṣù ẹ̀fọ́ tó ṣojú fún Lieutenant World Relief gẹ́gẹ́ bí coordinator facilitator fún workshop tí wọ́n ń wí nílé ìtura SUNVIEW hotel ọ̀jáde wá ṣàlàyé bí iṣu ṣe kú tó bẹ́bẹ́. Mr. Ṣèjì àlàyé ń bẹ fún yín ní ṣíṣe. kí ló ṣẹlẹ̀ sí Mr. Ọlátúndé tẹ́ ẹ pè wá fún workshop ní SUNVIEW hotel Àkúrẹ́ gbogbo wa fẹ́ gbàlàyé ẹ̀. mò ń lọ náà o. Akorin Máyégún akéwì Oòduà ń tilé toko. afagada ọ̀rọ̀ bẹ́ni lórí fìyókù ara jíní. mò ń lọ náà mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. Akorin Máyégún akéwì Oòduà ń tilé toko. Mr. Ọlátúndé ò gbọ́dọ̀ kú o. Mr. Ọlálóyè kò gbọ́dọ̀ dẹni àwátì bẹ́ẹ̀.